ní bà tèmi jẹ́, pásítọ̀ kan pín kọmu fáwọn ọmọ ìjọ rẹ̀ lóbìnrin tó wá sílé ìjọsìn láì wọ kọmu nípínlẹ̀ Ẹdó. Ìjà àgbà láàárín Ataoja Osogbo àti Oluwo ti ìlú Ìwó kì í ṣe ohun tó yẹ ká fẹ̀ lójú, ńṣe ló yẹ ká pẹ̀tù sááwọ̀ ni. Sanku kú sínú ọkọ̀ ayọkẹlẹ tó jẹ́ rírà lọ́nà ẹ̀yáwó. Gbèsè 13 million naira la jẹ oníṣòwò dílà ọkọ̀. Onídùúró ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fọnmú o lórí 678 million naira tí Gómìnà Adeleke buwọ́lù fún àtúnṣe Ojúbọ Sango-Timi nílùú Ẹdẹ. Òbí koro-oju sí sisekupa àwọn òṣìṣẹ eleto ààbò. Ó pè fún àtilẹyin fáwọn mọlẹbi olóògbé. Ọ̀rọ̀ Natasha Akpoti-Uduaghan kò tí ì tán o. Ó sì ń kojú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nílé ẹjọ́. Ìgbà àkọ́kọ́ tí ọmọ mi Kevin lọ sílé ẹ̀kọ́ ni kò padà wálé mọ́ o. Ìròyìn ikú rẹ̀ ni wọ́n fi ránṣẹ́ sí mi. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ ò ní bà tèmi jẹ́. Pásítọ̀ kan pín kọmu fáwọn ọmọ ìjọ rẹ̀ lóbìnrin tó wá sílé ìjọsìn láì wọ kọmu nípínlẹ̀ Ẹdó oríṣiríṣi. Ẹ ò ní bà tèmi jẹ́ o. Ajíhìnrere Josiah, adarí pásítọ̀ iléeṣẹ́ ìránṣẹ́ Reclaimers Ministry nílùú Benin City, ti ṣe bẹ́ẹ̀ pín kọmu ìyẹn àwọ̀tẹ́lẹ̀ obìnrin fún àwọn ọmọ ìjọ rẹ̀ tó wá sí ilé ìjọsìn láì wọ kọmu. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìmúra tí kò bójúmu. Pásítọ̀ Ẹdó náà ló wà nínú fídíò kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook látọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí lákòókò ètò ìjọsìn níbi tó ti ń pín àwọn kọmu, àwọn aṣọ ìrómọ́ra, wrappers, pyjamas àti àwọn aṣọ gámẹ́ǹtì míì. Nínú fídíò náà ni Josiah ti sọ fún àwọn aṣọ́nà láti fún àwọn obìnrin tí kò bá múra dáadáa láwọn nǹkan ọ̀hún. Ó sọ wípé ìgbésẹ̀ náà wáyé lójúnà láti dènà àìfọkànsí àwọn ètò ìsìn tó ń lọ lọ́wọ́ nínú ilé Olúwa. Níṣẹ́ ni pásítọ̀ ké sí àwọn aṣọ́nà Osas, Eric àti Chimere. Ó ní ẹnu ọ̀nà lẹ́wà látòní lọ. Obìnrin kí obìnrin tó bá wọnú ṣọ́ọ̀ṣì tí wọ́n bá rí orí ọmú rẹ̀ níta, àwọn ò máa fún wọn ní kọmu. Àwọn ó sì sọ fún wọn pé àwọn kíyèsí pé wọn ò lè ra kọmu. Nítorí náà lórúkọ ìjọ àwọn fún yín ní kọmu. Pásítọ̀ sọ̀rọ̀ sókè. Ó ní tí àwọn ò bá lè yí ayé àwọn obìnrin bẹ́ẹ̀ padà nínú ilé ìjọsìn náà kí wọ́n gba ṣọ́ọ̀ṣì mìíràn lọ. Ó ní ẹ wò mí wò, ọ̀dọ́mọkùnrin lòun, òun fẹ́ dé ìjọba ọ̀run. Pásítọ̀ náà sọ fáwọn aṣọ́nà pé ẹ wò, tí ẹ bá rí obìnrin kí obìnrin tí orí ọmú rẹ̀ bá hàn síta tó bá kọ̀ jálẹ̀ fa kékọ́rí, ẹ pè é kí ẹbí léèrè èló ní owó ọkọ rẹ̀ padà sí ilé. Bákan náà ni pásítọ̀ Ẹdó náà tún bu ẹnu àtẹ́lu àwọn ọkùnrin tó máa ń gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ìdí tàbí sísàfihàn aṣọ àwọ̀tẹ́lẹ̀ nínú ilé ìjọsìn. Ó ṣèkìlọ̀ pé àwọn kò ní fàyè gba irú ìwà bẹ́ẹ̀ nínú ilé ìjọsìn. Ó tẹ̀síwájú, ó ní tí Ọlọ́run bá bùkún fún àwọn aṣọ́nà brother Eric, Osas àti Chimere nísinsìnyí, àwọn nílò àwọn kọmu náà lóríṣiríṣi sáìsì. Olúwa yóò bùkún fún àwọn ikọ̀ aṣọ́nà. Bákan náà ló tún sọ wípé tí ẹnikẹ́ni bá wọ kọmu wá sí ilé ìjọsìn ṣùgbọ́n tí kò múra dáadáa, ó ní kí àwọn aṣọ́nà fún irú obìnrin bẹ́ẹ̀ ní aṣọ gámẹ́ǹtì funfun. Pásítọ̀ náà sọ wípé àwọn áńgẹ́lì làwọn ń wá ní ṣọ́ọ̀ṣì àwọn. Pásítọ̀ náà sọ wípé ọ̀pọ̀ àwọn pásítọ̀ ni kò ní sọ ohun tóun sọ yìí fún àwọn ọmọ ìjọ. Ó ní tí àwọn ò bá lè yí ayé wọn padà sí rere nílé ìjọsìn kí wọ́n gba ṣọ́ọ̀ṣì mìíràn lọ. Ó ní nígbà tí àwọn bá yin Olúwa, tí àwọn bá ń fò báyìí, arákùnrin kan máa sọ wípé òun fẹ́ yin Olúwa ṣùgbọ́n nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ òun gbérí sókè, báwo lòun ó ṣe yin Olúwa. Pásítọ̀ náà sọ wípé ohun tí àwọn arákùnrin kan fọ́ fún nínú ilé ìjọsìn yìí ni àwọn wájú àti ẹ̀yìn obìnrin. Òjíṣẹ́ Ọlọ́run náà tún tẹ̀síwájú pàṣẹ fún àwọn aṣọ́nà láti máa dí àwọn ìyá ọlọ́mọ tó ń fọmọ lọ́yàn kí àwọn èèyàn má bàa rí ọmú wọn níta nínú ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ ní àwọn ọkùnrin míì náà tí wọn kì í lo bẹ́líìtì fi de ṣòkòtò wọn tó fi máa ń jábọ́ nídìí wọn fọwọ́ kó ṣòkòtò káàkiri yóò jẹ́ fífòpin sí. Àwọn ò ra bẹ́líìtì ẹyọ kan fún irú ọkùnrin bẹ́ẹ̀. Pásítọ̀ ìjọ náà sọ wípé òun ò fi ṣe àwàdà rárá. Òun kò ní fààyè gba ìwàkiwà ìmúra tí kò yẹ nínú ṣọ́ọ̀ṣì nítorí pé àwọn èèyàn tó gbẹ̀kọ́ làwọn ń fà lọ́wọ́ sókè. Ìjà àgbà láàárín Ataoja Osogbo àti Oluwo tìlú Ìwó kì í ṣe ohun tó yẹ ká fẹ̀ lójú o.
ńṣe ló yẹ ká pẹ̀tù sáwọ̀ ni kàkà kéwì àgbọ̀n ó dẹ̀ ńṣe ló tún le koko sí i bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjà àgbà láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá yìí mà tún rí báyìí ṣé láìpẹ́ yìí ni ọ̀rọ̀ èmi làgbà èmi ni mo jù ọ́ wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wádé àti Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì lọ́wọ́ báyìí èmi ò jù ọ́ ìwọ ò jù mí ọ̀hún tún ti bẹ̀rẹ̀ láàrin Àtaọ̀jà tìlú Òṣogbo àti Olúwo tìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun kan náà ọba tìlú Òṣogbo tí a mọ̀ sí Àtaọ̀jà kábíyèsí ọba Jímọ̀ Oyètúnjí àti Olúwo ìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí bá ara wọn mú nǹkan lẹ̀ du ẹni tí ipò kẹrin tọ́ sí nínú àwọn ọba nípínlẹ̀ Ọ̀ṣun bó tilẹ̀ jẹ́ pé wẹ́rẹ́ ní ìjà àgbà náà bẹ̀rẹ̀ àmọ́ lọ́wọ́ yìí ó ti lu jáde kárí ìkànnì ayélujára débi pé bí àwọn tí Olúwo ṣe ń sọ pé àwọn làgbà bẹ́ẹ̀ ni àwọn alátìlẹyìn Àtaọ̀jà náà ń sọ pé Àtaọ̀jà ló wà nípò kẹrin nínú àwọn ọba onípò ńlá nípínlẹ̀ Ọ̀ṣun àwíjàre àwọn èèyàn Àtaọ̀jà ni pé Òṣogbo ni olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun èyí sì tó lóòótọ́ láti fi títóbi ọba ìlú náà hàn kó sì dúró ní ipò kẹrin àwọn èèyàn Olúwo ní tí wọ́n ń sọ pé Ìwó ti wà láti gba ìwáṣẹ̀ wọ́n ní Odùduwà fúnra rẹ̀ ló fún Olúwo ládé ó yàtọ̀ sí ti Àtaọ̀jà tí kò pẹ́ tó bẹ̀rẹ̀ sí dádé gẹ́gẹ́ bí ọba bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìjà àgbà náà ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé olùjáde síta padà báyìí Àtaọ̀jà Òṣogbo ọba Jímọ̀ Oyètúnjí ló wú jáde nígbà tó ń ṣayẹyẹ ọdún kẹẹ̀ẹ́dógún rẹ̀ lórí ìtẹ́ láìpẹ́ yìí yunifásítì ìpínlẹ̀ Ọ̀ṣun ní Àtaọ̀jà ti sọ pé láti ilẹ̀ wá Àtaọ̀jà ló wà nípò kẹrin nínú àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní lásìkò tí Àtaọ̀jà àná ọba Iyọ̀lá Mátànmí kẹta wà lórí ìtẹ́ ni wọ́n gbé fún Olúwo ti ilẹ̀ Ìwó lọ́nà àìtọ́ kábíyèsí ìlú Òṣogbo náà sọ pé òun kò bá ọba kankan jà bí kò ṣe pé òun fi ìdí òtítọ́ tó wà ní ipò kẹrin ọba Ọ̀ṣun náà múlẹ̀ bó ṣe wà nínú ìtàn látẹ̀yìnwá Àtaọ̀jà sọ pé lásìkò ìgbà tí òun sọ̀rọ̀ nígbà kan àwọn èèyàn sì òun gbọ́ wọ́n yí ọ̀rọ̀ òun po torí ẹ̀ ni òun ṣe dákẹ́ tí òun ò sì wí nǹkan kan mọ́ ṣùgbọ́n òun ṣiṣẹ́ lórí rẹ̀ lábẹ́nu ó ní òun ò tàbùkù ọba kankan tàbí bá ẹnì kankan jà ṣùgbọ́n Àtaọ̀jà ló ní ipò kẹrin nínú àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun ó fi kún pé àwọn baba ńlá òun ló ti ń wà nípò kẹrin náà látẹ̀yìnwá nígbà tí ọba Abdulrasheed Àkànbí Olúwo ilẹ̀ Ìwó ń fèsì sí ọ̀rọ̀ náà láti ọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ Ali Ibrahim ó tako àlàyé Àtaọ̀jà Òṣogbo Ali ṣàlàyé pé Àtaọ̀jà fẹ́ yí ìtàn padà pẹ̀lú ohun tó sọ ni nínú èsì náà ni Olúwo ti rọ Àtaọ̀jà láti kọ́ nípa ìtàn òdodo láti ọ̀dọ̀ àwọn àgbààgbà ẹni àpọ́nlé lóṣogbo Olúwo sọ pé kí Àtaọ̀jà má ṣe da ojú ọ̀rọ̀ rú nípa orí ìtẹ́ àwọn baba ńlá Yorùbá ó ní ó yẹ kí òun ṣàlàyé láti dáàbò bo ìtẹ́ Olúwo àti ohun tó lè yí ìtàn Yorùbá padà ó ní gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ baálẹ̀ ni Àtaọ̀jà títí di ọdún 1948 kó tó bẹ̀rẹ̀ sí dádé adé Àtaọ̀jà kò tí ì pẹ́ òun àti àwọn kan ni wọ́n jọ jẹ lásìkò ìjọba ológun gómìnà David Jẹ́mibẹ̀wọ́n tí wọ́n sọ dòfin ní ọdún 1976 iye ọdún adé ìlẹ̀kẹ̀ tí Olúwo ń dé kò ṣeé sí ó ti wà láti àyébáyé láti ìgbà ìwáṣẹ̀ ògidì adé sì ni èyí àti àwọn ọ̀rọ̀ míì ní ọba Àkànbí fi gbé àlàyé rẹ̀ lẹ́sẹ̀ tí àwọn alátìlẹyìn rẹ̀ sì kín lẹ́yìn pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò tí ì parí pẹ̀lú bí èrò àwọn ọba náà kò ṣe jọ ara wọn àlàyé kọmíṣánná ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀ṣun amòfin Dòsù Babátúndé ṣàlàyé pé àwọn ò mọ̀ pé ẹnikẹ́ni ń jà sí nǹkan kan ó ní ọ̀rọ̀ náà ò dé tí gbọ́ àwọn ó ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò yẹ ká tún máa fẹ ọ̀rọ̀ náà lójú ó ní tí ó bá tiẹ̀ jẹ́ pé àwọn ọba àlàyé náà ń jà lóòótọ́ kò yẹ kó jẹ́ àwọn alẹ́nulọ́rọ̀ làwọn tún máa fẹ́ lójú nǹkan tó yẹ káwọn jókòó yanjú láàrin ara wọn ni. Sanku kú sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó jẹ́ rírà lọ́nà ẹ̀yáwó gbèsè 13 million naira la jẹ oníṣòwò dílà ọkọ̀ onídùúró ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ amúlùdùn orí ayélujára Fọlọ́runṣọ́ Ọláyínká tí ọ̀pọ̀ mọ̀ sí Finest ti jẹ́ kó di mímọ̀ pé gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú Adétọ́lá Samad tí ọ̀pọ̀ mọ̀ sí Sanku ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus RX 350 SUV 2012 model èyí tó dá ẹ̀mí rẹ̀ légbodò láwìn pẹ̀lú mílíọ̀nù 13 náírà 13 million naira tí kò tí ì jẹ́ sísan fún oníṣòwò dílà ọkọ̀ náà. Tí a ò bá gbàgbé a ó rántí pé Sanku pàdánù ẹ̀mí rẹ̀ lọ́jọ́ kejì
oṣù kẹsàn-án ọdún 2025 nínú ìjàmbá ọkọ̀ burúkú lójú ọ̀nà márosẹ̀ Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí ọkọ̀ rẹ̀ tàkìtì kó sínú odò. Finest ẹni tó ní onídùúró lòun ṣe fún akẹgbẹ́ rẹ̀ olóògbé ṣàlàyé pé Sanku ti fi tó òun létí pé òun fẹ́ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ó lé ní mílíọ̀nù 25 náírà 25,400,000 naira nínú rìsíìtì láti iléeṣẹ́ JJ Motors Empire and Service Limited tó ní déètì ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2025 tó jẹ́ pínpín nípasẹ̀ Finest lákòókò ètò kan lórí ayélujára ìyẹn live stream lẹ́yìn tí ikú Sanku ṣokùnfà awuyewuye. Ó fi hàn pé Sanku san mílíọ̀nù 7 náírà 7 million naira ní àsansílẹ̀ lákòókò tí wọ́n ra ọkọ̀ náà. Ó sọ wípé òun nìkan ni òun jẹ́ onídùúró fún akẹgbẹ́ rẹ̀ tó kú nítorí pé oníṣòwò dílà ọkọ̀ náà dá òun mọ̀. Ó ní òun ran Sanku lọ́wọ́ ni kì í ṣe pé òun lòun sọ fún Sanku kó wá sí ìlú Ìlọrin. Sanku ló béèrè fún awakọ̀ tí òun sì pèsè rẹ̀ fún. Lẹ́yìn tó san mílíọ̀nù 7 náírà láti gba ọkọ̀ náà, ó bẹ̀rẹ̀ sí ní san ní díẹ̀díẹ̀ títí tó fi san ó lé ní mílíọ̀nù 12 náírà. Ó ní kí ni yóò jẹ́ èrè tóun bá ní kán ṣekú pa ẹni tó jẹ gbèsè mílíọ̀nù 13 náírà 13 million naira. Ó ní kí ni yóò jẹ́ èrè òun. Finest sọ wípé olóògbé Sanku kì í ṣe ẹnìkan tí òun yóò tú àṣírí rẹ̀ fáráyé. Kódà eléyìí tóun sọ jáde yìí jẹ́ nítorí pé wọ́n nàka sóhun pé òun lòun ṣokùnfà ikú rẹ̀. Ó ní òun ní gbogbo àtẹ̀jíṣẹ́ ohun tó fi ń dúpẹ́ mọ rírì pé òun jẹ́ onídùúró rẹ̀. Ó ní ọjọ́ tí ìjàmbá náà wáyé òun rán àwọn àbúrò òun àti àwọn arákùnrin kan tí wọ́n wà pẹ̀lú òun lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀. Kódà nígbà tí wọ́n dé ọgbà ilé ìwòsàn wọ́n ṣàròyé pé wọn kò tètè dá àwọn lóhùn ní kíákíá. Òun lòun tún fowó ránṣẹ́ sí àwọn èèyàn òun fún ìtọ́jú wọn. Ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ Sanku ẹni tó ní kán forúkọ bò wọ́n láṣìírí sọ wípé adẹ́rìn-pòṣónú náà ni wọ́n kó ní papámọ́ra láti dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus padà fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àlòkù tilẹ̀ wa Nàìjíríà Toyota Venza nítorí pé kò lè san owó rẹ̀ tán tí owó rẹ̀ sì kù ó lé ní mílíọ̀nù 2 náírà 2.3 million naira. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fọnmú o lórí 678 million naira tí Gómìnà Adeleke buwọ́lù fún àtúnṣe Ojúbọ Sango-Timi nílùú Ẹdẹ. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí ti sọ pé àwọn èèyàn ìpínlẹ̀ náà ti ké gbàjarè lórí 678 million naira tí wọ́n ní Gómìnà Adémọ́lá Adeleke buwọ́lù fún àtúnkọ́ Ojúbọ Sango-Timi tó wà ní ààfin Timi Àgbàlé nílùú Ẹdẹ Ọba Adéṣọlá Lawal. Ọ̀pọ̀ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ni wọ́n fẹ̀sùn kan Gómìnà Adeleke wípé ó ná owó ìlú ní ìnákúnà sórí nǹkan tí ò nítumọ̀. Àwọn míì tún sọ pé gómìnà ń ṣègbè lẹ́yìn ìlú rẹ̀ pẹ̀lú bí ó ti buwọ́lù owó gọbọi fún àtúnṣe Ojúbọ Sango-Timi tó wà ní ààfin ọba ìlú rẹ̀. Àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun míì tí wọ́n tó sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára fẹ̀sùn kan gómìnà wípé lórí ìlú rẹ̀ ló ná púpọ̀ nínú owó ìpínlẹ̀ Ọ̀ṣun sí. Oyèwọlé Sàkáríyà ò ní tiẹ̀ béèrè lójú òpó ìkànnì Facebook rẹ̀ pé kí ni ìwúlò Ojúbọ Sango gan-an fáwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà fi kó adúrú owó náà lọ ṣe àtúnṣe rẹ̀. Ó ní ìjọba gbọ́dọ̀ ṣàlàyé ìwúlò tàbí àǹfààní tó wà nínú Ojúbọ Sango fún aráàlú tó bá jẹ́ pé lóòótọ́ ni gómìnà buwọ́lù owó gọbọi náà fún àtúnṣe Ojúbọ Sango-Timi gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń wí. Ọmọtọ́ba Adaramájà ní tiẹ̀ koro-oju sí ìgbésẹ̀ náà. Ó ní nǹkan tó burú jáì ni pé ọ̀rọ̀ ojúbọ ṣe pàtàkì sí gómìnà ju ìgbáyégbádùn aráàlú lọ. Adaramájà ní kí ni pàtàkì àtúnṣe ojúbọ níbi tí ebi ti ń pa àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ ṣá àwọn èèyàn ń wo gbogbo nǹkan tí ìjọba ń ṣe. Ẹ̀wẹ̀ Bas Adams tó jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ ní tiẹ̀ sọ pé ìyàlẹ́nu ló jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ná owó lórí àtúnṣe ojúbọ nígbà tí ọ̀pọ̀ nǹkan tó ṣe pàtàkì sì wà nílẹ̀ láì tí ì ṣe. Ó ní ọmọ ìlú Ẹdẹ ni òun ṣùgbọ́n òun ò fọwọ́ sí ìgbésẹ̀ náà torí ọ̀pọ̀ nǹkan ló wà nílẹ̀ tí ìjọba lè náwó lé lórí ju ojúbọ lọ. Ìwádìí tí iléeṣẹ́ BBC Yorùbá láwọn ṣe fi hàn pé lóòótọ́ ni gómìnà Adeleke buwọ́lù owó tí ó tó 678 million naira fún àtúnṣe Ojúbọ Sango-Timi Ẹdẹ náà. Gẹ́gẹ́ bí
àlàyé tó wà lórí ìtàkùn ayélujára àjọ Ọ̀ṣun EGP tó ń rí sí bí ìjọba ṣe ń gbé àwọn àkànṣe iṣẹ́ ìlú fáwọn kọ̀ǹgílá, ìjọba gómìnà Adeleke ti gbé iṣẹ́ àtúnkọ́ Ojúbọ Sango-Timi náà fún agbanisíṣẹ́ lóòótọ́. Ọjọ́ 10 oṣù kẹta ọdún 2025 ní ìjọba ti gbé iṣẹ́ náà fún kọ̀ǹgílá láti ṣe. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́ ló sì ṣagbátẹrù àkànṣe iṣẹ́ náà kí ìjọba tó gbé fún àgbàṣẹ́ṣe. Kódà orúkọ iléeṣẹ́ tó gba iṣẹ́ náà láti ṣe ní ṣe Atomans. Iṣẹ́ àtúnṣe Ojúbọ Sango-Timi ló ní iṣẹ́ àkànṣe ìkẹfà tí gómìnà Adeleke yóò gbé fún àgbàṣẹ́ṣe náà lọ́dún yìí. Gẹ́gẹ́ bí àlàyé tó wà lórí ìtàkùn ayélujára àjọ Ọ̀ṣun EGP, àlàyé tún wà lórí ìkànnì àjọ Ọ̀ṣun EGP pé 678 million naira ní owó tí ìjọba buwọ́lù fún àkànṣe iṣẹ́ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá sọ pé ìdí tí gómìnà Adeleke fi buwọ́lù 678 million naira fún àtúnṣe Ojúbọ Sango-Timi ni pé ìjọba ń ṣe àtúnṣe gbogbo ibi ìṣẹ̀ǹbáyé tó ní í ṣe pẹ̀lú àṣà àti ẹ̀sìn láti lè fa ojú àwọn arìnrìn-àjò afẹ́ mọ́ra. Agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Rasheed Ọláwálé fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn. Ọ̀gbẹ́ni Ọláwálé ṣàlàyé pé lọ́dún 2023 ní ìjọba bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ọ̀hún pẹ̀lú Ojúbọ Ọ̀ṣun Òṣogbo. Iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí òpópónà tó lọ sí Ojúbọ Ọ̀ṣun Òṣogbo. Bákan náà ni ìjọba tún ń ṣe àtúnṣe lórí omi Ọ̀ṣun Òṣogbo tó fi máwọn nǹkan míì tó nílò àtúnṣe lójúbọ náà. Ọláwálé ní irúfẹ́ iṣẹ́ yìí ni ìjọba fẹ́ ṣe ní Ojúbọ Sango-Timi náà, èyí tó wà lára ibi ìṣẹ̀ǹbáyé tí àjọ UNESCO buwọ́lù nítorí káàkiri àgbáyé làwọn àlejò ti máa ń ṣàbẹ̀wò sí Ojúbọ náà. Ó ní gbogbo ètò tó yẹ kí ìjọba ṣe kí ó tó gbé ìgbésẹ̀ náà jáde ni ó ṣe, àti pé àtúnṣe Ojúbọ náà wà nínú ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀ṣun ti ọdún 2025 yìí. Ọláwálé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ iṣẹ́ tó wà nínú ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀ṣun fọ́dún 2025 ní ìjọba kò tí ì lè ṣe nítorí àìrówógbà àwọn ìjọba ìbílẹ̀ lọ́ṣun. Ó ní iṣẹ́ àtúnṣe Ojúbọ Sango-Timi náà kò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ torí ìjọba kò tí ì rí owó láti fi ṣe é, àmọ́ lóòótọ́ ni ìjọba ti buwọ́lù àtúnṣe rẹ̀. Obi koro-oju sí sisekupa àwọn òṣìṣẹ́ elétò ààbò. Ó pè fún àtìlẹyìn fáwọn mọlẹbi olóògbé. Olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party fún ètò ìdìbò gbogbogbò tọdún 2023 Peter Obi fi àìdùnnú rẹ̀ hàn lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù àti sísekúpa àwọn òṣìṣẹ́ elétò ààbò jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Obi nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ṣàpèjúwe ìkọlù ipá wàhálà rògbòdìyàn tako àwọn ọmọ ológun ilẹ̀ wa, àwọn agbófinró ọlọ́pàá àti ẹ̀ṣọ́ ẹni láàbò ìlú civil defence àti ikọ̀ fìjìláńtẹ́ gẹ́gẹ́ bí ohun tó burúkú gbà àti ohun tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Gómìnà ìpínlẹ̀ tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra tún sọ síwájú sí pé ìfarajìn òṣìṣẹ́ àwọn elétò ààbò sí orílẹ̀-èdè kò gbọ́dọ̀ lọ bá òun láì mọ rírì wọn. Obi sọ wípé orílẹ̀-èdè wà nínú ìbànújẹ́ lọ́wọ́ ní ìròyìn ìṣekúpani burúkú àwọn òṣìṣẹ́ elétò ààbò míì tún wáyé. Ó ní àwọn ológun lọ́kùnrin àti lóbìnrin fara wọn jìn fẹ̀mí wọn kalẹ̀ fún ètò ààbò àti ìdúróṣinṣin orílẹ̀-èdè wa. Ó rọ àwọn aládarí ní gbogbo ẹ̀ka ìjọba láti gbé ìgbésẹ̀ kan mọ́ńkóbó láti tún ru ọkàn wọn sókè fún àwọn òṣìṣẹ́ elétò ààbò lágbára àti ìwúrí. Ó kọ̀ jálẹ̀ pé ọ̀rọ̀ ètò ààbò gbọ́dọ̀ jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba. Gẹ́gẹ́ bí ó ṣe wí, orílẹ̀-èdè Nàìjíríà kò lè tẹ̀síwájú láti máa gbé àwọn òṣìṣẹ́ elétò ààbò sin àti pípa àwọn mọ̀lẹ́bí wọn tì. Ó tẹnumọ́ àtìlẹ́yìn àti fífún àwọn mọ̀lẹ́bí àwọn ológun tó ṣubú lójú ìjà ní owó gbà má bínú. Obi jẹ́ kó di mímọ̀ pé ìjọba gbọ́dọ̀ jí gìrì sí ojúṣe láti rí dájú pé àwọn ìyàwó, ọmọ àti òbí àwọn ológun tó ṣubú lójú ìjà gba owó gbà má bínú. Ó ní nǹkan tó kéré jùlọ tí orílẹ̀-èdè tó mọ oore lè pèsè nìyẹn. Ó ní èyí kì í ṣe owó ìrànwọ́, ó ní ìdájọ́ òdodo ni. Gómìnà tẹ́lẹ̀rí náà wípé kí Ọlọ́run tẹ́ àwọn ikọ̀ ológun tó bá ogun lọ sí afẹ́fẹ́ rere. Ó mú dá àwọn mọ̀lẹ́bí wọn lójú ìdúrótì àti àtìlẹ́yìn. Ó gbàdúrà kí Olúwa tẹ̀síwájú láti fún wọn ní okun àti agbára àti ìtùnú. Ọ̀rọ̀ Natasha Akpoti-Uduaghan kò tí ì tán o. Ó sì ń kojú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nílé ẹjọ́.
ìgbẹ́jọ́ ẹjọ́ tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà Godswill Akpabio àti gómìnà àná nípínlẹ̀ Kogi Yahaya Bello pé sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé Monday. Ilé ẹjọ́ gíga àpapọ̀ tí ó wà nílùú Àbújá ní ìgbẹ́jọ́ náà ti ń wáyé. Sẹ́nítọ̀ Natasha tó ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà ló ti ń kojú Yahaya Bello àti Akpabio lórí ẹ̀sùn ìwà ọ̀daràn orí ayélujára. Gẹ́gẹ́ bí ohun tí ojú wa tó ní ilé ẹjọ́, asòfin Natasha wá sí ilé ẹjọ́ pẹ̀lú ọkọ rẹ̀. Ọ́fíìsì agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà OAGF àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ ló ń pẹjọ́ náà lórúkọ olùpẹ̀jọ́ fún ìfisùn ẹ̀sùn 6 tí wọ́n fi kàn án lórí ìwà ìbàjẹ́. Láti oṣù kejì ní ìjà ti bẹ́ sílẹ̀ láàrin amòfin Natasha àti ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Godswill Akpabio lórí ẹ̀sùn bíbanilórúkọjẹ́ láàrin Natasha Bello àti Akpabio. Lára ẹ̀sùn náà tí wọ́n kà sí Natasha lẹ́sẹ̀ ni pé ó pa irọ́ mọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àti gómìnà àná, èyí tó ń da àlàáfíà ìlú náà láàmú. Ẹ̀wẹ̀, ní oṣù kẹfà ọdún 2025 yìí ní amòfin Natasha sọ fún ilé ẹjọ́ pé òun kò jẹ̀bi ẹ̀sùn 3 tí wọ́n kà sí lẹ́sẹ̀. Ẹ̀sùn 3 tí ọ́fíìsì àgbà fún agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà kà sí lẹ́sẹ̀ ni pé ó pa irọ́ mọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin pé ó ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú gómìnà àná nípínlẹ̀ Kogi Bello láti ṣekúpa á. Lásìkò ìgbẹ́jọ́ náà, ilé ẹjọ́ gba béèlì fún Natasha pẹ̀lú 50 mílíọ̀nù àti onídùúró kan. Bákan náà ní oṣù kejì, ilé ẹjọ́ gíga pàṣẹ pé kí wọ́n dá sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi náà Natasha Akpoti-Uduaghan padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí ilé asòfin náà ní kó lọ rọ́kún nílé fún oṣù 6 gbáko. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Binta Nyako sọ pé oṣù 6 tí wọ́n fi ní kó lọ rọ́kún nílé ti pọ̀ jù. Nyako ní gẹ́gẹ́ bí abala 14 òfin tó sọ nípa àǹfààní àwọn asòfin ṣe sọ, ìjìyà tí wọ́n fún asòfin náà kò tọ́. Nínú oṣù kejì ọdún 2025 ní èdè àìyedè ṣẹlẹ̀ ní ilé asòfin àgbà Nàìjíríà láàrin ààrẹ ilé náà sẹ́nítọ̀ Godswill Akpabio àti sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan. Akpoti pàṣẹ lásìkò tí ìjíròrò ń lọ lọ́wọ́ pé kí àwọn òṣìṣẹ́ aláàbò gbé obìnrin náà jáde lẹ́yìn tó kọ̀ láti jókòó ní ààyè tuntun tí wọ́n fún un, tó sì sọ àwọn ọ̀rọ̀ ìbínú sí wọn. Ó fi ẹ̀sùn kan Akpabio pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ pa òun lẹ́nu mọ́ ni, tó sì fẹ́ gba àǹfààní tí òun ní láti dá sí ìjíròrò ilé lọ́wọ́ òun. Lẹ́yìn gbogbo awuyewuye tó wáyé lọ́jọ́ náà, ilé asòfin fi ẹ̀sùn kan Natasha pé ó tàpá sí àwọn ìlànà ilé náà pẹ̀lú bó ṣe kọ̀ láti jókòó sí ààyè tí wọ́n fún un. Ọ̀rọ̀ náà dé iwájú ìgbìmọ̀ tó ń bá àwọn asòfin wí, ṣùgbọ́n Natasha kùnà láti farahàn níwájú ìgbìmọ̀ náà. Lẹ́yìn rẹ̀ ni wọ́n kéde pé wọ́n ti dá dúró fún oṣù 6. Ọ̀rọ̀ ọ̀hún ló padà di ti ilé ẹjọ́ pẹ̀lú bí igun méjèèjì ṣe pé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí rẹ̀. Ìgbà àkọ́kọ́ tí ọmọ mi Kevin lọ sí ilé ẹ̀kọ́ ní kò padà wálé mọ́ o. Ìròyìn ikú rẹ̀ ni wọ́n fi ránṣẹ́ sí mi ìyá. Ọmọ ọdún 15 ni Kevin Moses, gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe wí, pẹ̀lú inú dídùn ló sì fi ń fojú sọ́nà fún ọjọ́ àkọ́kọ́ tí yóò lọ sí ilé ẹ̀kọ́ girama lẹ́yìn tó parí ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àlá rere ni Kevin ní fún ọjọ́ ọ̀la rẹ̀, tó sì ti wò pé lílọ ilé ẹ̀kọ́ gíga Achimota yóò jẹ́ ara ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìmúṣẹ àlá rere rẹ̀. Àmọ́ ṣá, ọ̀rọ̀ gba ẹ̀yìn yọ fún Kevin àti ìyá rẹ̀ lẹ́yìn tí Kevin lọ sí ilé ẹ̀kọ́ nítorí pé àlọ rẹ̀ ní ìyá rẹ̀ rí kò rí àbọ̀ rẹ̀ rárá. Dípò ìròyìn ayọ̀ nípa ìjáfáfá ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́, ìròyìn ikú Kevin ni wọ́n mú tọ ìyá rẹ̀ wá. Gẹ́gẹ́ bí ìyá ọmọ náà ṣe wí, ó ní ṣáájú ni òun gbọ́ láti ọ̀dọ̀ Kevin ọmọ òun pé ara rẹ̀ kò yá, tí òun sì gbìyànjú láti pe àwọn alámòjútó wọn nílé ẹ̀kọ́. Ó ní gbogbo ìgbìyànjú òun lọ́jọ́ náà láti bá àwọn alámòjútó òun sọ̀rọ̀ ló já sí pàbó. Òun pè, bẹ́ẹ̀ ni òun tẹ àtẹ̀jíṣẹ́, kò sí èsì. Àmọ́ nígbẹ̀yìn ni òun rí èsì àtẹ̀jíṣẹ́ gbà pé ọmọ òun Kevin wà. Àmọ́ ṣùgbọ́n nígbẹ̀yìn wọ́n pàpà pé òun pé Kevin ti ṣaláìsí. Gẹ́gẹ́ bí ìròyìn míì ta tún rí gbọ́ ni pé láàrin oṣù karùn-ún ọdún 2023 sí oṣù kejì ọdún 2024, akẹ́kọ̀ọ́ 10 káàkiri àwọn ilé ẹ̀kọ́ onílégbèé tí wọ́n ń pè ní boarding school ló ti ṣaláìsí, tí àwọn òbí àti ẹbí wọn sì ń sọ pé okùnfà ikú wọn ṣe é dènà. Nínú
ìpẹ̀jọ́ kan lórí ikú akẹ́kọ̀ọ́ náà níwájú ilé-ẹjọ́ gíga orílẹ̀-èdè Ghana kan, ilé-ẹjọ́ náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé ilé-ẹ̀kọ́ Achimota jẹ̀bi fífi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àárẹ̀ tó ṣokùnfà ikú Kevin Moses. Àmọ́ ṣá, ilé-ẹ̀kọ́ gíga Achimota náà ti pẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ pé ó jẹ̀bi fífọwọ́ yẹpẹrẹ mú ìtọ́jú ọmọdékùnrin náà. Àdúrà wa ni pé gbogbo abiyamọ a ò ní mọ sáré ọmọ láṣẹ Elédùà. Olórí Olúwaṣìndára Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.